ó yá ẹ má ti lọ ẹ jẹ́ àjọ wo fídíò yìí ẹ jẹ́ àjọ wò ẹ̀yin náà wò. èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. tábà fọwọ́ ara a bá fi wọ́n sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dókun pátápátá. torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn báńdíìtì yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí ìpèlú sẹ́yìn àwa fúnra wa la máa fún fúnlẹ̀ láàrin ara wa á mójútó ra wa fúnra wa á yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò tá a dúró tira wa ọkàn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ mẹ́rin kájẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fa àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo báńdíìtì wọn ní ìlú yẹn á lè kó ní wọn búra wa àwọn báńdíìtì yẹn ò fi sìgìdì rárá kó fi ọlọ́tọ̀ lẹ̀ lèmi búra wọn ní dúró tábàjọ fọ́ sọ́wọ́pọ̀ tábàwọnú gbọ́tù wọn ò ní dúró wà kó fọ́lọ̀ búra fúnra wa tí báńdíìtì ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń gbà yìí ok mo ti dé Kwara nísìnyí. mo dẹ̀ mọ̀ wípé gbogbo wa sì pátápátá wà ní wàá nísìn. Dùdù lajà rẹ ti dẹ́rù bàbá rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ni bàbá adébábá là adébábá rẹ̀. ẹ bá balẹ̀ ẹ dá fún ọmọ ìyá pariwo tí aláwọ̀ sí Kwara tí àwọn akẹ́ baba ńlá ọlọ́run bẹ́ẹ̀ lè bínú. ẹrù kú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tutù bẹ̀ dé ìyẹn akẹ́yà ni eléyìí á dé bẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé baba pátá yóò sí bẹ́ẹ̀ ní ìdílé sá adékìtì á wọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú baba wa ní àdẹ̀fẹ́nusẹ́ bẹ́ẹ̀ wá ní àfẹnusẹ́ ni tàbá ti ń bọ̀ fún òkúlé wa. ẹjọ àwọn tí wọ́n ń bẹ nugbó àwọn baba wa ní kíní kan bẹ nugbó wọ́n ló dún màwùrù màwùrù. àti ẹ̀sìn kankan nugbó òsì kankan nugbó ìbẹ̀rù ọlọ́run ba òun ní bẹ nugbó yẹn ṣùgbọ́n àwọn tó ń bẹnu tó ń tẹ̀rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́run bá lọ́kàn òun náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run bá tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ti yá màmá pẹ̀lú wọn ọlọ́run bá dojú wọn bọ́lẹ̀ ọlọ́run bá ní sọ̀kalẹ̀ wá dojú wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yẹn lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandits ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandits nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandits wọn náà ní o. kó rẹ̀ wá lọ́wọ́ bàbá tó ní wá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá wa tí a fi ṣe olórí security wa Ìlú-Ẹkùn security network Ìlú-Ẹkùn Ìlú-Ẹkùn Ìlú-Ẹkùn. ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Ìlú-Ẹkùn ní dábàá kó fẹ́ bá wa jà torí pé Ifá Ìlú-Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi yẹn ní ajá ò ní dókò ẹkùn láéláé ó ṣe wò ó ṣe bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dókò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ bí ẹni bá gbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Ìlú-Ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ yí pé ìkẹ́kọ̀ọ́ nílò ogun kọ́ mọ́ bọ̀ ọ̀run yín láéláé ẹ bá ti ń lọ rí ẹ̀ mọ̀ bọ̀ rí ni ìpé ìkéjò lọ́nà
èmi ò fọwọ́ sí pé kárí bandit tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí lórí rẹ̀. bandit tí bandit fúlà ẹnìbọ̀dì tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n ẹgbẹ́ wọ́n sọ ẹgbẹ́ Sunday fún bọ̀ fún ara fúlà bá fúlà níjà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ti ṣe ìjẹ́jẹ́ kò sí tọ́nà wá pẹ̀lú ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security wẹ̀kùn ọmọ lọ́ba Fúlàní ti ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́ jẹ́jà o tọ́ ọ bá ṣe yẹn bọ́lọ́pàá bá pè ọ́ kì í ní dá sí o BJS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó àgbà. Olúùlú wa wá tẹ̀lé sàràlú wa tó kìí ṣe bíkí láti lúùlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ lúùlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọ lúùlú wa kírímìnà ni ọ́ àní gbàmọ̀ lọ́wọ́ ẹ̀ a máa kílẹ̀ ẹ̀ ni. mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì mo dúpẹ́ lọ́wọ́ àwọn fíjẹ ni wa pàápàá jùlọ olórí fíjẹ ni wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run jọba yẹ fún yín ẹmu mọ sí ni ẹmu lọ ẹmu bọ ni ẹni parẹ́ láéláé gbogbo àwọn ọmọ tẹ bá ti ń kó lọ wọn mọ bọ láyọ̀ bàbá mi ní gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú epo òun ni wọn kó bọ ìdí ni pé àkàrà ó jára ẹ àkàrà jára ẹ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá láti wá gbogbo àwọn ọmọ rẹ mọ́ra èyí tó bá kú bẹ́ẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni ó ní pé yọmọ ta sí yọmọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ sọ̀rọ̀ náà ní ká mú kú wọn lọ́wọ́ ìjà bọ́lá ilá ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan fún lásìlẹ̀ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni wọn á pàdé mi ọlọ́kadà kan náà àwọn ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó ẹ bá mi ṣiṣẹ́ lé lórí dákun bàbá ọlọ́run jọba jẹ fún yín ó ṣe léṣe gan ni o ó ṣe léṣe gan ni ó lè kó kẹ́lẹ́sẹ̀ gan bàbá ọlọ́kadà yẹn ó gbé ṣubú ó ní mọ́tò fẹ́ ó torí ẹsẹ̀ lọ owó pọ̀ gan ọlọ́run jẹ́ bàbá yẹn fún yín mo fi àsìkò mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀ màmá mi ẹ má bínú pé mo pẹ́ débi báyìí ṣé mo pẹ́ Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lọ́jọ́ náà ọ̀nà yẹn ò wá òkè dáadáa ọ̀rọ̀ ọba tó láyé kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n fẹ́ ṣe é bọ̀ díẹ̀ díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n kásì kiri sójú títì ni wọ́n wá da kankireti ni ọ̀rọ̀ ọba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìwọ́n ká ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí ọba dẹ̀ fẹ́ jọyìn ìwẹ̀kùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba mi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì jà sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo ìjẹ́ tí a mọ̀ lò. gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rọ ẹ̀kú fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìwé ẹ̀kú láti fi ṣe security fáwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa ẹjọ́ olórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí bandit kan tẹ rò pé eléyìí ìrẹsẹ̀ rọ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ tẹ́ ẹ bá kẹ̀yà lọ́wọ́ ẹ mú fọlọ́pàá sẹ́kẹ̀ tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ̀ ṣèdájọ́ ẹ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ ẹ mọ̀ waste time well so. Ọlọ́run jọba jẹ fún yín bàbá wa òkè onígbìn àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo ìwé ẹ̀kún wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ náà wọ̀nyẹ́ bá yẹ bá kẹjọ fún bàbá kẹjọ fún bàbá kẹjọ fún bàbá so bàbá tí wọ́n máa nìyẹn sè bàbá ló máa lead wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ibi tí àwọn bá ní ìjẹ́ sọ́sẹ́ bàbá máa lead wa ìmúlẹ̀ máa fara sọ one by one láti sí báyìí àwọn àmì ọ̀rọ̀ sẹ́ẹ̀tì
social media àtúntìdé o. níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o ó kárí ayé. Otasansan Media ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsán, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn. Otasansan Media níbikíbi.